tẹ̀lé sunna ta lójú ọ̀nà tànàbí òní sọ̀kalẹ̀ ọkùnrin tó níyàwó ńlé ìyàwó rẹ̀ wá jẹ́ méjì àbí ìyàwó jẹ́ mẹ́ta lápèjúwe wọ́n wá nífẹ̀ẹ́ ara wọn ìdílé wọn yìí dùn fámìlì wọn yìí dùn dáadáa nígbé ìyálé àti ìyàwó gbọ́ra wọn yìí dáadáa inshallah ọkùnrin òun só lè ṣe túsọ̀ ok lérí bẹ́ẹ̀dì ẹyọ kan pẹ̀lú ìyálé àti ìyàwó àwọn méjèèjì ọjọ́ wà ní méjèèjì at the same time pẹ̀lú ọkọ wọn tí wọ́n fẹ́ra wọn legally ni o. madala èyí tó wí o bàbá lè ṣe tó ní àyà láti kọlu Ọlọ́run ọgbọ́ a lè sọ pé ò lè ṣe àwọn tó bá ní àyà láti kọlu òfin Ọlọ́run àti láti kọlu Ọlọ́run náà ni ó ṣe yín àmọ́ tó bá yẹ pé òfin tọ̀dọ̀ Ọlọ́run ni ó ti bá wọn ìyẹn ọgbọ́dọ̀ kó obìnrin méjì sórí fìràṣì kan náà orí bẹ́ẹ̀dì kan náà kọ́ wa lọ́ọ́ bá àwọn méjèèjì ṣeré àbọ̀ bá wọn ṣe sáà ni òfin tọ́lọ́ nǹkan torí kò sí nínú tá a ná Muhammad ṣeré ànábi tí yóò wọ yàrá eléyìí tó bá kàn ní tó bá tó kàn tọ̀hún àtúnwọ yàrá èyí tó kàn wọ́n bá kàn yìí àtúnwọ yìí tó kàn kò sí nínú hadisi ànábi àbí òfin rẹ̀ lérí yípa ànábi kó obìnrin méjì sí inú yàrá kan náà ntí ànábi ọba yìí ti ṣe ó ti wá kí ni ẹnìkan ó dé tí ó pòun tẹ̀lé ànábi tọ́wà ló ṣerú ẹ̀ tọ́lọ́hun ò sì pawọ́ láṣẹ pé ó ṣerú ẹ̀ ọ̀gbọ́ ìyàn gbọ́dọ̀ kó obìnrin méjì sí àmẹ́ni wọ́n bá lè ṣe yíhun a jẹ́ pé onítọ̀hún fẹ́ béèrè kí ni àbí bá tiẹ̀ wá ṣe kí lọ́lọ́run ó ṣe gan láti gbàbínú Ọlọ́run ó ti yẹ torí pé nǹkan àbàjẹ́ náà lọ wà ẹlòmíì lè wá rí tíra mi tó bá kiri ẹ̀ o ti yé báwọn èmi ò rí tí ìrìn tí kò sẹ́rì fún tó sọ kò sí kódà nù halali rẹ̀ méjèèjì kò sí fún kátó wá pé ń bi haram halali ìyàwó méjì nù kátó wá ní haram eribu ni bẹ́ẹ̀ dọ́bù dẹ̀ka ìyàlẹ́ tí ń ṣe lọ́nà haram eribu ni bẹ́ẹ̀ nígbà tí ó ń tọ̀ ń fi òhò ẹnìkan hàn ẹnìkan ó ti yé báwọn torí nù sẹ́rí àgàn obìnrin méjì ọgbọ̀rọ̀ máa rí òhò ara wọn. Allah obìnrin méjì ò gbọdọ̀ máa rí òhò ara wọn kọ́rẹ́ àtọ̀rẹ́ ọjọ́ wà nílé nìkan ọjọ́ máa ń múra káwọn méjì wà bọ́ra lé ní òhò wọn wà naked wọ́n máa fẹ́ra wọn sí ẹ̀yẹ kí ọ̀rẹ́ mi ara ẹ̀ clean. ilé ìwẹ̀ ńkọ́ obìnrin àtobìnrin méjì àwọn àjọ ń wẹ̀ pọ̀ nílé ìwẹ̀. ìbínú Ọlọ́run ni wọ́n ń wẹ̀. obìnrin àtobìnrin méjì ò jọ lé wẹ̀ pọ̀. ìbínú Ọlọ́run. tánjọ jẹ́jẹ́ ńlá kan náà. bẹ́ẹ̀ lọkùnrin àtọkùnrin méjì náà ò sì gbọ́dọ̀ torí òhò Ọlọ́run pàtàkì òhò púpọ̀ òhò ọgbọ́dọ̀ ju àárín ọkùnrin kan àtobìnrin kan tí wọ́n jẹ́ halali ara wọn lọ. Masha Allah. o ti ọkùnrin kan obìnrin kan tí wọ́n jẹ́ halali ara wọn òhò ojú kò yọ àná lọ. tí bá ti di pé third party bá ti wọ̀ ó ti di fasad wala tufsidu fil ardi ba'da islahiha Ọlọ́run lẹ́yìn ìgbà táwọn Ọlọ́run ti bá yín tún ilẹ̀ ṣe tá a kílíà rẹ̀ tá a ro gbogbo lẹ̀ fún yín èsì tẹ̀ tún da nǹkan tẹ̀ ń dà ìdọ̀tí síbẹ̀ ó ti bá wọn so gbogbo ẹni tí ń ṣe two sum abẹ́lómìnà tó jẹ́ pé tí wọ́n lè ṣe lọ́ndà haram ń lè gbé omi méjì ó ti bá wọn wọ́n tó jáde kó nu gúrfà ní eré ibú wọn bá jáde èpè àwọn màláíkà ó sì máa tẹ̀lé wọn ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ó ti yé bá wọn so bó ti rí nìyẹn wọ́n tó ọjọ́ kọ ìyàwó lina tó ìyàwó rẹ̀ méjèèjì ọ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. má ṣe rú ẹ̀ wọ́n jẹ́ kí ṣáwá gún ọdẹ bẹ́ẹ̀ wọ yàrá yàlé lọ́tọ̀ wọ yàrá yàwó lọ́tọ̀. Ọlọ́run sànù assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.